Hello. Hello, sir. Ẹ kúrò lẹ́mà. Yes, sir. Ọkọ tàbí sir. Ẹ jọ̀ọ́ sir, èmi tí mo pè nígbà kan pé iṣẹ́ ọkọ mi rí bákan sórí táwọn pè padà fún mi lówó. Mo ti rántí mà. Yes, sir. Ṣé wàá rí láti ìgbà yẹn? Àbúrò mi gan before that time. Àbúrò mi fẹ́ wá ṣe IT nìbàdàn. Mo ní láti gbálé fún mi pé kó má bàa wá gbé mo gbálé fún pé kó fi dúró weeks month tó fẹ́ lò. So later iye ọkọ mi wá. Àwọn ní ọmọ àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ mi ẹni ẹ ti ṣaláìsí. So àwọn náà tọ́jú ọmọ yẹn. Èmi fúnra mo máa ń ra nǹkan fọmọ yẹn, ọkọ mi náà máa ń ṣe dáadáa sí tó bá ń lọ school fún lówó. Nọ́bà dẹ̀ dé o, nọ́bà ní dandan o. Ó gbọ́dọ̀ máa gbé ní ọ̀dọ̀ wa. Ọkọ mi ọtí wọn ò pé o, wọ́n kàn wá lọ́jọ́ yẹn ni. Nọ́bà dẹ̀ dé lágbájá owó fẹ́ máa gbé lọ́dọ̀ wa, ó fẹ́ máa ṣe kinní kan iṣẹ́ náà kó máa kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ mi. Mo ọjọ́ yẹn náà mo sọ fún ọmọ náà girama wọ́n pé kó má bínú pé iṣẹ́ kíkọ́ yẹn màá mú lọ síbi tí ó ti máa kọ́ṣẹ́, màá san owó pé kó má dúró sí ọ̀dọ̀ mi. Mo ṣáàyè mọ́ wọn lọ́wọ́ ńjọ́ yẹn pé torí tó bá dúró sọ́dọ̀ mi pé ayọ̀ máa pọ̀ pé a máa wòye pé ọ̀dọ̀ èèyàn òun lòun wà pé kò ní fẹ́ serious. Nítorí mi tó lọ́mọ yẹn bí ìtẹ̀ fẹ́ relationship mi àti ọmọ yẹn pọ̀. Ìyá mi ìsinyìí báyìí ọwọ́ á ti dúró lé ọkọ mi lọ́rùn pé dandan ṣá ọmọ yẹn gbọ́dọ̀ kó wá sọ́dọ̀ wa. Kò jẹ́ yé ní ìwọ̀n ọkọ mi ó ti sùn kò mọ nǹkan tó fẹsẹ̀ yára yẹn kàn ṣáà ní dandan yẹn ṣé owó ni kò sí ni. Nǹkan tó máa ń tẹnu mọ́ sí mi pé ṣé owó ni kò sí ni tó bá tẹ̀ ní ṣèbíyàwó ẹ ní oríṣiríṣi. Tó kò yé mi mọ́ mi dẹ̀ mọ́ nǹkan tó fẹ́ ṣe. Ẹ ṣé. Mo gbọ́dọ̀ tẹ́tí sí yín torí ẹ ti ń bá mi bọ̀ tó ọjọ́ mẹ́ta. Ẹ dẹ̀ ti lẹ́rìí lórí ètò yìí. Bí bẹ́ẹ̀ bá kọ́ ìwọ̀n àgbékalẹ̀ yín yẹn kò bá ètò tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn kò bá lọ. Ṣùgbọ́n no. Ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ gbólóhùn méjì tàbí mẹ́ta. Ṣé rí ibi tí màá ti kọ́ bẹ̀rẹ̀ lélẹ̀ bá mi tán ìsìn yẹn. Ṣé rí ẹ̀yin tí ṣe ṣáà nínú ọkọ̀ lórí aago yín mà? Yes, sir. Àwa tá a jẹ́ òbí ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí o. Ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí àwa tá a jẹ́ òbí o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ilé tá a kọ́ ẹ má jẹ́ àfọwọ́ ara wa bí wó. Ẹ má jẹ́ ká fọwọ́ ara wa bí wó. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ó ti kan lùgbó fún bàbá àti ìyá ẹ̀. Kò pa wọ́n tí o. Ìyẹn tó bá yẹ kó fún kálukú wọn òun fún kálukú wọn. So ti yé yín. Ṣùgbọ́n àwọn intimacy kan ń bẹ tó yẹ kó wà láàrin òbí àtọmọ ńgbà míì. Ó possible kí ọmọ kan lùgbó. Ńgbò jẹ́ kó ti mọ irú ìdílé tó ti gbé jáde. Ó possible bẹ́ẹ̀. Ilé tá a fọwọ́ ara wa kọ́ ẹ má jà fọwọ́ ara wa bí wó. Àkọ́kọ́ nìyẹn. Ìdí ni pé ọkọ àti ìyàwó irú ọmọ tí wọ́n wá sọ́dọ̀ yín sìn kò lè wo ọmọ yẹn náà pé bàbá àwọn ò sí láyé àbí? Bàbá ọmọ yẹn ẹ̀gbọ́n ló jẹ́ sọ́kọ yín àbí? Ẹ̀gbọ́n mi ẹ̀. Mọ́mì ta ni? Mọ́mì tó bí ọmọbìnrin yẹn. Ló jẹ́ ẹ̀gbọ́n sọ́kọ yín. Ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n àbí? Ẹ ṣé. Ṣọ́kọ yín làkọ́bí? Òun kọ́ òun ní last zone. Àwọn ẹ̀gbọ́n yòókù nǹkan tí wọ́n kí ló dé tí wọ́n mọ́mọ yẹn lọ sọ́dọ̀ wọn? Wọ́n nítorí wípé àwọn ṣàfẹ́jẹ́ kó kọ́ṣẹ́ lọ́dọ̀ mi. Ẹ ṣé. Ẹ jẹ́ kí n pè yín sákìyèsí kan ìmọ̀ ti bọnú ara wọn ni o. Ṣé rí àmú ọmọ sọ́dọ̀ èyí tẹ́ ẹ jí òbí wa ẹgbọ́ tí mo fẹ́ sọ yìí àmú ọmọ sọ́dọ̀ ṣe tẹ́yìn bá fẹ́ kó lọ́dọ̀ Ọlọ́run àṣẹ̀dá tọ́lọ́run bá fẹ́ ṣẹ̀dá èèyàn ẹ mọ̀ jà tanra wa jẹ. Ó yẹ kéèyàn kó skọ́ díẹ̀ kó dání mọ́ dìndìnrín díẹ̀ o kó dẹ̀ kó dání mọ́ gentility díẹ̀ o kì í ṣàwádà o. Tẹ́yìn bá fẹ́ rògòlò gan láyé kójú ẹ tutù jù bẹ́ẹ̀ lọ o gbọ́dọ̀ ní àwọn aroma kan tó wà ńlẹ̀ tí wàá máa yọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá fẹ́ yọ jáde fẹ́ tó bá deserve ẹ̀. Ìdílé lẹ́yìn ọkọ àti ìyàwó wọ́n lè mú àbúrò sọ́dọ̀ wọ́n lè mú ọmọ àbúrò sọ́dọ̀ wọ́n lè mú ọmọ ẹ̀gbọ́n sọ́dọ̀ ìyẹn tó bá tẹ́ wọn lọ́rùn láti ṣe bẹ́ẹ̀.
bàbá àti ìyá tó bí ọkọ tiyín wà láyé àbí. mọ́mì ló wà kò sí dáàdì o. tó fà náà nù bó tún bọ̀ bẹ́yẹn náà. màmá wà láyé ọmọ tí wọ́n tán bí in ló jẹ̀gbọ́n ọkọ tiyín tó bí ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àbí. bẹ́ẹ̀ ni sà. ọmọ ẹ̀gbọ́n tí tún wá jí àbí kan yìí. ọkọ náà bí bẹ́ẹ̀ ni sà. ó jàbí kan yìí. ọkọ yín lè mú sọ́dọ̀ ẹ máa gbọ́ ẹ̀yin náà lè mú sọ́dọ̀ tó bá tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀. Ìlọrin ṣé mò ń sọ̀rọ̀ tí ò bá tẹ́ yín lọ́rùn láti ṣe bẹ́ẹ̀ kódà ẹ̀ lẹ́ṣẹ̀ níwájú Ọlọ́run tó ṣẹ̀dá yín. Ìyá tó bí ọmọ yẹn ló kúrò láyé ìyá ẹ̀ wà láyé responsibility ìyá ẹ̀ nìyẹn. káwá ẹ farabalẹ̀ káwá sọ pé màmá ti dàgbà àbí màmá ò wá lè mú ọmọ yẹn sọ́dọ̀ kó ń bà mọ rìnrìn kurìn níwọ̀n àgbà tèmi Babátúndé Balógun àtìyàwó mi máa sọ pé a lè mú ọmọ ìsọ́dọ̀ tó ti yé àwọn ẹ̀gbọ́n yòókù tàbí àwọn àbúrò yòókù wọ́n yà lọ ṣe mítìn ni níbo ló máa dúró sí. Ìlọrin ṣé mò ń sọ̀rọ̀ tí ẹnikẹ́ni ò bá ti á lè gbà sọ́dọ̀ ibi ó ti fẹ́ kọ́ṣẹ́ yẹn kó lọ́mọ ìgbébẹ̀. ayé ni kọ́ ni bá a ṣe gbé wickedness kọ́ náà ń pè yẹn wickedness kọ́ náà ń pè yẹn ayé ló kọ́ kálukú wa débẹ̀. Ìlọrin analysis tí mo ṣe ṣó yí ẹ ṣá àyàndínlọ́jọ́ lọ́mọ láti ilẹ̀ ṣó yí ẹ arábìnrin tó pè é wọn àtọkọ ẹ̀ wọn kọ́ náà jèso tó ti yé wọn ní fámìlì tiwọn o wọ́n lè mú ọmọ yẹn sọ́dọ̀ under one condition ìyẹn pé tó bá wù wọ́n láti mú sọ́dọ̀ gbólóǹkè mi ìfẹ́ gbọ́ létí mi nítorí ọjọ́ ọ̀la torí ọjọ́ ọ̀la bíi báwo torí ọjọ́ ọ̀la ni kò fi bá sọ̀tà tèmi jẹ́ lẹ́nìí tó bá di gọ́fúnà lọ́nà òdì fún ìgbésí ayé ẹ nìyẹn I do tell people wà á lóògùn àbáwáyé ẹ màá lóògùn àbáwáyé mi ni. ó bá di president sẹ́yìn president America lọ́la kí n má kọjá chairman CEO tí mò ń ṣe yìí ó lóògùn àbáwáyé ẹ màá lo tèmi ni. ìkópilẹ̀ jù kan náà lọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwà lè ti torí pé ẹ jẹ́ ká ru ọ̀la yẹn kí n wá fi ba ìní tèmi jẹ́. arábìnrin tó sọ pé òun ò fẹ́ kí òun ò fẹ́ nìyẹn kan ṣe pẹ̀lú ọmọ yìí tó ń sọ̀rọ̀ yìí ọ̀nà mọ èdè tó fi sọ bẹ́ẹ̀. kódà mi lè convince wọn pé ẹ gbà sọ́dọ̀ ṣe mọ̀ pé ìyá rẹ̀ ti kú ọ̀nà mọ èdè tó fi sọ bẹ́ẹ̀ o. èyí tí wàá sọ fún yín lélẹ́yìn mà ṣé ẹ gbọ́ ti tọrọ mà. ẹ rí i pé mo dákọ̀ aroma kan lẹ́ẹ̀kan pé bó ti wulẹ̀ kó tutù tó lójú bó ti wulẹ̀ kó kàwé tó tàbí kó mọ́ kàwé rárá o gbọ́dọ̀ láwọn skúùsì kan lórí tá a wà ń bẹ̀. báyé ṣe gbà ni o ká wà ń bẹ̀. ìkórìtà tẹ wá ń sìn ọkọ yín nìkan ni ò lè jẹ́ kí ogun kó ja ọ̀tá yín pẹ̀lú tẹ́ ń fà lọ́wọ́lọ́wọ́ yìí. Ìlọrin ojúgò ọkọ yín tí wọ́n dúró lé lọ́rùn yẹn ṣé ń gbọ́ mà ọkọ yín ni ó gbà wájú gbẹ̀yìn tí ó fi tú ẹ̀yin àti ìdílé yín sílẹ̀ nípa pé à ń gba ọmọ yẹn sọ́dọ̀ ṣé ń gbọ́ mi arábìnrin tí ọkọ yín bá jẹ́ ẹ má bínú o tó bá jẹ́ pé ẹni yẹn jẹ́ akótóbánu ẹ má jẹ́ kí n tàn yín wàhálà lè ti bẹ̀ jáde pẹ̀lú tẹ́ ọ̀rá ń fà wẹ́rẹ́wẹ́rẹ́ yìí o látọ̀dọ̀ ìyá ọkọ yín sí ọ̀dọ̀ ẹ̀yin gangan tá à ń sọ̀rọ̀ ẹ̀ pé ìyàwó ẹ̀ ni òjá ẹ̀sìn ìyàwó ẹ̀ ní ń gún ìyàwó ẹ̀ ni òjò gbà sọ́dọ̀ ẹ tún wá gbọ́ kan sí mà ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ṣé bàbá ẹ̀ ti kú ni. bàbá ẹ̀ wà nǹkan táwọn ẹ̀gbọ́n ọkọ mi sọ náà ni wọ́n lọ sọ́dọ̀ bàbá ẹ̀. ẹ lò mà ooo ìyọjú ológbó ta ti jẹ́ tí n bá táyé wá àwọn ètò náà máa tún ṣe mo béèrè ń sìn mà mo ní bàbá ẹ̀ ń kọ́ ẹ wá ní pé bàbá ẹ̀ wà pé tí àwọn èèyàn ń sọ náà nìyẹn àbí. ṣe sàánú tó ti àmọ́ rárá kí ló gbé lóde ìgbé kan rí tí wàhálà ṣẹlẹ̀ lọ́dọ̀. ẹ mọ̀ fún mi ní kí lórúkọ ẹ̀sìn ẹ̀rí omi ẹ farabalẹ̀ mà bàbá ẹ̀ wà láyé àbí òsì láyé mà. good
Ìlọrí Ojúgò sọ̀rọ̀ síbi máìkì yẹn. Ta ló yẹ kó tọ́jú ọmọ yẹn? Bàbá ọmọ ló lọ́mọ. Jókòó. Ìkà làwọn èèyàn nú ayé. Ayọ̀délé òjò lọ́mọ láti lẹ̀. Ta ló yẹ kó tọ́jú ọmọ yẹn? Bàbá ọmọ ni sà. Olúṣègùn Fọlájú Òṣùbù léwẹ̀. Ta ló yẹ kó tọ́jú ọmọ yẹn? Ìkà làwọn èèyàn nínú ayé. Ẹ máa gbọ́ o. Bàbá ìlú ẹ kó tọ́jú ọmọ o. Àbí ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Nígbà tí ìyá ọmọ yẹn wà láyé, ìyá ọkọ yín ó nífẹ̀ẹ́ ìyá ọmọ yẹn ju ọkọ yín lọ. Tó lò ní bàtú mi jẹ. Ṣé ẹ ti rí báyìí? Ṣé ẹ ti rí báyìí? Mi ìbá yín délé. Ṣé ẹ ti rí báyìí? Ṣé ẹ̀ ń wá ìbá Babátúndé ọmọ Balógun ni? Ọlọ́run ló ń gbẹnu mi sọ̀rọ̀. Arábìnrin ẹ tún wá gbọ́kàn sí i. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá ọkọ ẹ gbọ́ ìkéde tẹ́ ẹ sanwó fún yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé ọmọkùnrin lẹ́tí ní ọ̀pọ̀lọpọ̀ yín ti bàjẹ́ tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ẹ ti bàjẹ́. Ẹ mọ̀ máa fún yín ní sìnẹ́ríò kan sìn. Mi ì mọ èdè tó fi rí bẹ́ẹ̀. Ìwọ tó o bá fẹ́ márì tó ń gbọ́ mi dédé àkókò tó ò tí ì ṣègbéyàwó gbọ́ ìkìlọ̀ tí mo fẹ́ sọ yìí. Ọkùnrin tó o bá fẹ́ fẹ́ tó bá ní àbúrò obìnrin, ọkùnrin tó bá fẹ́ fẹ́ tó bá ní ẹ̀gbọ́n obìnrin, tó wá rí pé ọkọ tó fẹ́ fẹ́ yẹn ọkọ yẹn tutù ń tiẹ̀, bọ̀bọ̀ yẹn tutù, ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí ìgbéyàwó yín ò lè kalẹ̀. Àṣírí mò ń sọ fún ẹ lórí ètò yìí. Ọlọ́gba yìí ló ń gbọ́ mi. Ìgbéyàwó yín ò lè kalẹ̀. Ọkọ tiẹ̀ tutù, ó dẹ̀ láàbúrò ọkùnrin, àbúrò obìnrin, ó tún wá ní ẹ̀gbọ́n obìnrin. Ọkọ tiẹ̀ yẹn wá lélẹ̀ ń tiẹ̀, ó fẹ́ tutù díẹ̀. Ọkọ mi gentle díẹ̀. Ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí àbúrò rí obìnrin yẹn àti ẹ̀gbọ́n rí obìnrin yẹn, èyí tí wọ́n fojú márèjì ń rí ló ń lọ yẹn. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ lórí ètò yìí. Ẹ wá gbọ́ tí mo fẹ́ sọ yìí. Mo fẹ́ pèntì sìnẹ́rò kan fún yín sìn. In tí mo fi sọ yìí pé ọ̀tá yín wà nínú ewu arábìnrin tí ọkọ yín ò bá lè jà fún yín màá sọ fún yín sìn. Sìnẹ́rò kan, ìyá kan wà, ó bí ọmọbìnrin, ó bí ọmọkùnrin mẹ́ta, ó bí ọmọbìnrin kan. Ọmọbìnrin kan tó wá bí tiẹ̀ yẹn, ọmọ tiẹ̀ wá jáde skul. Nígbà ọmọ ẹ̀ jáde skul, bàbá tí ò wá rán nílé ìwé kò rán fọ́dà. Ẹ mọ̀ gbọ́ mi arábìnrin o. Ìyá yẹn bí ọmọkùnrin mẹ́ta, ó bí ọmọbìnrin kan. Ọmọbìnrin yẹn wá márì. Ọmọ tó wá bí wá dàgbà, bàbá ò wá rán lọ sílé ìwé. Ọmọbìnrin yẹn wá bá ìyá ẹ̀ pé màámi, ọkọ mi ó lóun ò rán Ìlọrí Ojúgò, òun ò rán ní skul nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Ẹ bá mi sọ fún àbúrò mi kó jọ̀ọ́ kó bá mi rán ọmọ mi ní skul. Ọlọ́run kúkú ṣe ọmọ tiẹ̀ náà tán jọ jẹ́ ẹgbẹ́, wọ́n jọ parí skul nígbà kan náà ni. Ó dẹ̀ ti rán ọmọ tiẹ̀ lọ kó bá mi rán ọmọ tèmi náà. Ẹ mọ̀ tàbúrò ẹ̀ sọ tó jọkùnrin. Ó ní àǹtí mi ìṣàbà yín rán ọmọ tí yín ní skul. Ṣé bọ́kọ yín wà láyé ilé ọkọ lẹ́dẹ̀ wà, wá ìtọ́kọ yín ò rán ọmọ tiẹ̀ ní skul. Ṣé ẹ̀ ń gbọ́ mi mà? Ọmọ yẹn ò ṣá lọ sí skul. Ìtàn fojú ọmọ tí wọ́n rán ní skul yẹn, ìtàn fojú ẹ̀rí lókè èpè láyé. Torí ìyá tó bí wọ́n sọ̀pọ̀tì ọmọ ẹ̀ tó jóbìnrin pé ọ̀wà ìwọ náà rán àǹtí rẹ ní skul náà, rán àǹtí rẹ ní skul náà. Ìyẹn wá sọ pé ṣé bí bàbá ẹ̀ wà láyé ilé ọkọ ṣáláǹtì mi wà, ebi wọ́n ló rán ọmọ tiẹ̀ yẹn. Kí ìyá máa sọ bẹ́ẹ̀ lẹ́nu jáde. Ó fogun ja ọmọ yẹn, ó tún fi jọ ọmọ tó fi rán léèwé. Ayé níkà. Kí ló ń jẹ́ kí blood is thicker than water? Ta ni blood bu tó thicker than water? Ọkọ yín ló lè gbà yín lẹ̀, ọkọ yín ló lè tú yín lẹ̀. Ẹ ní wọnú de o. Tọkàn yín ò bá ti gbà á, kàn mú lọ síbòmíì tàbí kàn mú lọ sọ́dọ̀ bàbá ẹ̀. Bàbá ẹ̀ wà láyé náà. Tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ lọ́wọ́ ti yín, tẹ́ ẹ̀dá láǹfààní àti gbọmọ sọ́dọ̀. Bàbá tiẹ̀ tọ́lọ́pọ̀ tó ayé kó ná lé lórí, kọ́ lọ mọ́ ọ̀nà láwọn obìnrin lórí ìgboro ni.
ó ní pé yìí tẹ́ ẹ jẹ́ ìyá ọkọ yìí tẹ́ ẹ ń dálẹ̀ tẹ́ ẹ jẹ́ ìyá ìyàwó gan yìí tẹ́ ẹ ń dálẹ̀ láàrin àwọn ọmọ pàápàá tí wọ́n bá ti ṣègbéyàwó ilé ńlọ yẹn ẹ wàá pèsè orí ètò ẹ̀pọ̀ ọmọ yín kò gbé kọ̀ ẹ̀pọ̀ ọmọ yín wọ́n wálé ìgbà tí pé tí ń dẹ trap àdánwò tí wọ́n délẹ̀ fún gbèsè ayé àwọn. ọkọ yín ló lè gbà yín lẹ̀ o kàn dẹ̀ fọgbọ́n ṣe é tó ti yé yín ká pè mí náà lọ́kọ yín ṣe ń gbọ́n mà ká lè mí lọ́kọ yín èmi bàbá tó jẹ́ ọmọ balógun tẹ́ ń wí ìnígbà obìnrin yẹn ìnígbà ọmọ yẹn ẹ máa gbọ́ mi tí màá sọ nìyẹn èyí dẹ̀ sọ fún yín ẹ tó wá bá mi yẹn wọn tiẹ̀ lè wá bá mi fúnrú ẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe ni wọn lè wá bá mi fúnrú ẹ̀ wọn lè wá bá mi fúnrú ẹ̀ wọn lè wá bá mi fúnrú ẹ̀ wọn lè wá bá mi fún láti inú oyún wọn tí mo mọ tèmi jẹ́ wọn lè wá bá mi fúnrú ẹ̀ pé tí n bá fẹ́ ṣe ìtèmi bá fẹ́ ṣe màá ṣe kódà kan ní má ṣe màá ṣe ṣùgbọ́n tí n bá fẹ́ ṣe mi ní ṣe nìyẹn màá dẹ̀ ní rísì tó nítumọ̀ tí ì fi ṣe nǹkan yẹn. Ọlọ́run ṣàánú yín mà.